ò ní 30 naira lọ́wọ́ àmọ́ ajínigbé ní kí n mú 30 million naira wá kí n wá fi gbọ́mọ mi méjì tí wọ́n gbé o. Bàbá kan ló ń sọ̀rọ̀ tómijé ẹkún lójú o. Láìpẹ́ yìí ni ìròyìn máa gba orí ayélujára kan nípa ìlú baba ńlá o tó wà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn tí ìlú náà ti di ahoro nítorí ìkọlù àwọn agbébọn tí wọ́n sì lọ́ọ́ fi àwọn ìlú mìíràn tí wọ́n fi ń ṣe ibùgbé. Èyí máa wáyé o látàrí ìkọlù tí àwọn agbébọn máa ṣe sí ìlú ọ̀hún tí ẹ̀mí àwọn aráàlú kan tó sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí oníròyìn máa sọ wípé àwọn agbébọn tó mà lé ní igba wọ́n máa yabo ìlú baba ńlá o. Wọ́n ló mà kéré tán. Ìròyìn máa sọ wípé wọ́n pa èèyàn 5 tó fi mọ́ ọlọ́pàá kan, àwọn ọmọ ọkọ Méjì Sílẹ méjì àti aráàlú méjì. Ìwádìí oníròyìn ó mà fi hàn pé àwọn tó kọlù ìlú baba ńlá o wọ́n mà tún yabo ọjà, wọ́n jí oríṣiríṣi oúnjẹ lọ́pọ̀lọpọ̀, wọ́n mà jí lọ o. Ọ̀kan lára àwọn tíṣẹ̀lẹ̀ náà kàn tó tún jẹ́ ìmáàmù àgbà ìlú baba ńlá Alhaji Àwẹ̀dá ó mà báwọn oníròyìn tó lọ síbẹ̀ ó mà bá wọn sọ̀rọ̀. Ó ṣàlàyé pé ọmọ òun méjì ń làwọn agbébọn náà mà gbé lọ o tí wọ́n sì tún ń béèrè fún 30 mílíọ̀nù náírà fún ìtúsílẹ̀ wọn. Nínú àlàyé tó máa ṣe lórí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe wáyé o, Alhaji Àwẹ̀dá ó sọ wípé ní nǹkan bíi aago 11 alẹ́ ọjọ́ náà òun làwọn agbébọn mà di báráká mà yabo ìlú náà tí wọ́n sì jí àwọn géńdé ọkùnrin náà tí wọ́n jí wọn gbé lọ o. Wọ́n ní yàtọ̀ sí àwọn ọmọ méjèèjì wọ́n mà tún gbé ìyá ọ̀kan nínú wọn náà lọ. Ìlú baba ńlá òun wọ́n mà bí mi sí tí mo dàgbà sí tí mo ti lo gbogbo ìgbésí ayé mi o. Bàbá náà sọ wípé pẹ̀lú omijé ẹkún báyìí ń lòun fi dé ìlú Ìlọrin níbi tí àwọn sá lọ o. Arábìnrin Àwẹ̀dá tó jẹ́ mọ̀lẹ́bí bàbá náà ó mà sọ wípé ilé onílé ni òun mà lọ sùn ní alẹ́ ọjọ́ tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó mà wáyé o nítorí ìbẹ̀rù àwọn agbébọn tó ti ń yọ wọ́n lẹ́nu. Àmọ́ sí ìyàlẹ́nu rẹ̀ wọ́n mà tún yabo ilé tó mà lọ fi ara pamọ́ sí tí wọ́n sì tún jí ẹni tó gbà á lálejò gbé lọ níbẹ̀. Pẹ̀lú ìbọn ni wọ́n gba àpò owó ọjà mi, wọ́n kó káàdì ìpè tí mò ń tà, kódà wọ́n kó àwọn nǹkan mímu ẹlẹ́rìndòdò tí mò ń tà o. Alhaji Àwẹ̀dá ó ní ìrànlọ́wọ́ báyìí ń làwọn ń béèrè lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Kwara torí pé kò sí nǹkan kan fáwọn ọmọ báyìí. Àwọn èèyàn náà wá fi kọ́rọ̀ wọn wípé ojoojúmọ́ báyìí ń lé bí ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ó mà ló máa ń bá wọn fínra tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà ń làwọn ó kàn gbómi kaná lásán o táwọn ó sọ fáwọn ọmọ wípé àwọn ń ṣe oúnjẹ lórí iná ni tó dẹ̀ jẹ́ wípé kò sí oúnjẹ kankan lórí iná o. Ọba Yusuf mà sọ wípé ó ti pẹ́ díẹ̀ tí ìjínigbé ti bẹ̀rẹ̀ ní agbègbè baba ńlá o àti pé àwọn agbébọn tó wá yìí wọ́n má pọ̀ níye o, wọ́n sì ṣòro láti kojú nítorí ìbọn tí wọ́n gbé lọ́wọ́ o. Lòdì sí ọ̀rọ̀ tí àwọn ọmọ ìlú baba ńlá tí wọ́n máa ń sọ kiri, Ọba Aliyu Alabi Yusuf ó mà sọ wípé àwọn tó ń fìlú náà sílẹ̀ kì í ṣe ọmọ bíbí ìlú baba ńlá, ó ní àwọn àjèjì ó ló ń sá lọ o. Ọba ìlú baba ńlá ó rọ ìjọba láti fi àwọn igbó ńláńlá tó wà ní ìlú náà kó fi kọ́ àgọ́ àwọn sójà, iléeṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o, aburú ò ní ṣèmi àti lágbára Ọlọ́run ọba Elédùmarè.